أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا حياكم الله. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. ẹjoko lẹ mọ yẹn dá torí tọlọ́run ẹjoko ìṣẹ́jú márùn-ún náà mo fẹ́ lọ ẹjoko àwọn èèyàn rò pẹ́nu mi ọ̀ka yín nífà ẹ dákun ẹjoko ẹ dákun tẹ ẹ bá jòkó tí ọba tẹmi lọ́rùn máa ní kẹ́ dìde ẹ ṣá mọ̀ ẹjoko madam mo yẹn dá yín ni afa Abdulazeez ẹjoko lẹ́nu mudirul markaz ẹjoko afa Sakariya ẹjoko afa Abdulrazak wọ́ṣẹ̀ ti mọ́sàdì bọ̀ wá níwájú òkú báyìí. àwọn èèyàn máa fà nínú èmi àti ẹ wọ́n sì fẹ́ máa o. نحمدك اللهم بالمحامد اللائقة بعظمة ربوبيتك وكمال ألوهيتك ونثني عليك اللهم بما أثنى به عليك أعظم أنبيائك المرسلين وأكرم ملائكتك المقربين سبحانك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك نحمدك حمد الحامدين ونشكرك شكر الشاكرين ونثني عليك اللهم لأنك المثنى عليه بكل جلال وكمال وجمال فإنك على كل شيء قدير. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أكي أولون الله أكبر باتي كي أولون جابتني الله أكبر kí aljawari jókòó lẹ̀ kí aljawari jókòó lẹ̀ jókòó síbẹ̀. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. alekun kẹ́ Ọlọ́run alekun ìgẹ̀ Ọlọ́run alekun orí ajẹjẹ tán gbogbo gbà abéèrè rẹ̀ fáwọn tí wọ́n ṣe wàhálà ìsìn ọba yẹn látẹ̀rí aṣáájú ẹ̀dá tí yawí ni dérí àwọn asahabatul kiram dérí àwọn atabi'un àwọn atba'u tabi'in tawabi'u atba'i tabi'in kíkẹ́ ní ọmọ bọ̀ bẹ́ẹ̀ nígbà tí ò ní tán tọrọba tó ní kẹ́nẹ́ ò ní tán kó dọ́dọ̀ àfàgbà Maulana Sheikh Abdulazeez Adewolu kó dọ́dọ̀ àwọn òbí méjèèjì tí wọ́n bí wọn kó dọ́dọ̀ àwọn àlùfáà wọn. Àmín. sọ pé ya Adam al-Fadli àwọn onílù yẹn dà kábíyèsí Adam wọlé ìjókòólẹ̀ yìí ìkànnù àṣeyọrí Sheikh Adam náà ni. Alhamdulillah. Nínú iṣẹ́ tí bàbá wa ṣe láyé náà ni. Torí kànnù àwọn ogun wọn náà ni ó pé ìjókòólẹ̀ yìí. máa pé ya Adam al-Fadli ya imami ya uswatal khairi lil anami ya hawiya al-Fadli bi tamami wa nashira dini bi salami Allahu Allahu Allah Allah Allahu Allahu Allah Allah Allahu Allahu Allah Allah Allahu Allahu Allah jókòó lẹ́yìn jókòó ṣe Adam ni aláfa méjì àwọn náà ni àwọn ni wọ́n gbé ogbó dáadáa yìí wá kálukú ló mọ tí wọ́n ń ṣe ní àwọn kálíà lórí tó dé bàbá ló sọ kálukú wa dàfà wọ́n bò wá ló mímọ́ wọn wọ́n bò wá ló dé àfà wọn wọ́n bò wá ló àlùbáríkà wọn. mo pè wá àfà àgbà ìwọ́n tó darí gbogbo àwọn mímọ́ ọkọ̀ tíra ọkọ̀ máa ń kéwú. Allahu
وناشر الدين بسلام بسم الله جل قل هو الله الفاوق مولانا مدير المركز عليكم أميجون عليكم àlàáfíà gbogbo gbà lópin ìgbà tí sẹ́mọ̀ bá ń bẹ lókè tí ilẹ̀ ń bẹ lábẹ́rẹ̀ ọlọ́mọdé mudiru markaz wálẹ̀ láíláí Àmín. ọlọ́mọdé wọn wálẹ̀ láíláí Àmín. ọlọ́pàá àwọn àlùfáà ò ṣe àmín dáadáa Àmín ya Allah. bisimilah ìkànnì ìlàfì. láàrin ìṣẹ́jú márùn-ún ìjókòólẹ̀ yìí balance púpọ̀ gan ni ìjókòólẹ̀ òní tí ń rán wa létí àná ni gbogbo àwọn tí a jọ jókòólẹ̀ ní gbogbo àwọn tí a jọ rí blue lọ́rùn ara wa ni a jọ wọ aṣọ lé kéwù yẹn àtúntò tó sọ pé ná kill for adaka ناكل فؤادك haisu shita min alhawa حيث شئت من الهوى mal hubbu illa lil habibil awwali ما الحب إلا للحبيب الأول ما الحب إلا للحبيب الأول afawa Ismailu tí wọ́n nóde ni wọ́n jókòólẹ̀ yìí ناكل فؤادك a jọ wọ blue yẹn lẹ́ẹ̀kan náà kódà àwọn afa tí wọ́n kọ́ wa wọn ò mọ tẹ́nìkan kan wọ́n jẹ́njọ́ náà. ناكل فؤادك gẹ́gẹ́ bí wọ́n ti gbé wá bá wọn pé ẹ̀kọ́ wọn ni ẹni táyé ọmọ wò nù àtẹ̀ntì ọmọ wòran àwọn ò lè sọ. ناكل فؤادك ẹni tí ó máa pa àwọn èèyàn pé ẹ wá jókòó tì mí ni àtẹ̀ntì wọn máa pè pẹ̀lú àwọn èrò àwọn ò lè sọ. ناكل فؤادك gbogbo àwa tí wọ́n wọ blue fún níjẹ̀ta àti wá pààrọ̀ blue lónìí ńgbà tá a wọ blue tọ́lá lùbáríkà àwa wọ̀ tó hùn wá pé náà kill for adaka. ناكل فؤادك حيث شئت من الهوى àwọn bàbá wa láti ẹ̀yẹ ń kọrin ni wọ́n jókòó lẹ́yìn àfọ̀mà fa. حيث شئت من الهوى àjọ wọ blue níjọ náà ni kìnínní ó sì takora wọn àjọ pàdé ń kàmpù ni. nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni al-arwahu junudun mujannada ma ta'arafa minha i'talafa wa ma tanakara minha ikhtalafa. anabi ni gbogbo ẹ̀mí tọ́lọ́hun dá wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ ogun kan ni tí wọ́n pàdé ní kàmpù. èyí tó bá mara wọn jọ tí wọ́n bẹ́ ń báràkì tí wọ́n bá pàdé tí wọ́n bá jọ ṣe tí wọ́n bá ti padà dénú ayé i'talafa ntí ó dà wọ́pọ̀ wọ́n tún pàdé nú ayé. wàmátà náà kára mi ní ha àwọn tí wọ́n bá ti kọlura wọn níjọ́ tí wọ́n pàdé ń báràkì yẹn èkìtà láfà kódà ká máa gbénu ilé kan náà ta ni wọ́n máa jẹ fúnra wọn. ناكل فؤادك a fi àwọn bàbá tí ẹ tara wọn jáde kí yín púpọ̀. ناكل فؤادك àfa àwọn atọrọ alẹ́ ṣe dáadáa kan fún wa ń jò ní àwọn bàbá ṣe tẹ̀síìrì débi ọ̀rọ̀ babalágége àfa àtọrọ alẹ́ ló wá blue ẹ̀ sáyé èmi lèmi wá gbé fún mudiru markaz. ناكل فؤادك حيث شئت من الهوى abiti kí àfa wa Abdulazeez àfa wa Zakariya àfa wa Shifi gbogbo àwọn babaláki akí àwọn bàbá wa gbà. حيث شئت látọ̀rọ̀ bàbá wa almutajannibil Qur'an ọlọ́run kó bá kí gbogbo ẹ̀yàn àfa wa ń bẹ̀ mú kí àfa wa Siru Zaman. wọn ò fẹ́ wáyìn torí àfún wọn lára wọn ò palẹ̀ mọ́ a níbi tá à ń lọ sùúrù lédè mọ́ a ní kan tọ́ọ̀nù kan gba bí wọn làwọn ò múra rẹ̀ mú ní kẹ́ máa lọ láṣẹ mùdírù wọn sì ń lọ. ناكل فؤادك tí ó bá máa yí padà ọlọ́run kó jẹ́ ọmọ dá sí ni. ناكل فؤادك àfa wa al-alimul jawhari. jama'atun fi fard ọlọ́run kó mọ̀ bàmí mọ̀ náà jẹ́ o. Àmín. ọlọ́run àti tóbi alukur'an mo kí afọ wa al-mushtaba ọlọ́run kó ṣàlékún alibarika. Àmín. mo káwọn alfa wa mo kí ashairu lebik mo wá kí babalagodi mo kí gbogbo àwọn alfa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. mo kí afa wa Abdulrazak mo fi wọn kí afa wa olúborí gold abi ọlọ́run kó ṣàlékún dáadáa jù báyìí lọ mo kí jòkó lẹ ẹ̀yin ìyá àtẹ̀yìn bàbá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. akíwọlé àwọn bàbá kí wọ́n máa wọlé. ناكل فؤادك
Allahu akbar. Àwọn bàbá tí Ọlọ́run fi òní yẹ gangan ni wọ́n dé yìí. نكل فؤادك حيث شئت من الهوى ما Tí wọ́n bí àfàwà الحب Ismail nù. إلا للحبيب الأول ما الحب إلا للحبيب الأول A kí bàbá tí wọ́n bí àfà lọ́mọ. نكل فؤادك Ìmọ̀lẹ̀ ara yín tí irú àfàwà Ismail yìí fi jáde lára yín. Ìmọ̀lẹ̀ yẹn ń júwe yín pé ẹni Al-Qur'an púpọ̀ ní. نكل فؤادك Ìmọ̀lẹ̀ yẹn ń júwe yín pé ẹni ànábì púpọ̀ ní. نكل فؤادك Ìmọ̀lẹ̀ yẹn ń júwe wípé ẹni tẹ̀síbà púpọ̀ ní. نكل فؤادك Ọlọ́run kó wọlé bíbí ànábì Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Àwọn bàbá ní ká dábàndìrì náà dúró báwọn. Àwọn bàbá ní ká dábàndìrì náà dúró láṣẹ Mudirul Markaz wọn ló dá báwọn. Wọ́n ní bàndìrì ń dá báwọn. Wọ́n ló dá púpọ̀ ó dùn máa púpọ̀. Wọ́n ní ká bàbá máa wọlé kí wọ́n máa rọra. Gbogbo bí lè yẹn ti lè kéré láyé ẹ̀dá kan kì í kéré ń bí nǹkan rẹ̀. Ọba tí yóò fi òní yẹ yín tó ní kírú mẹ́lẹ̀ tí gbogbo ayé máa jókòó tí yọ jáde lára yín Ọlọ́run gba àfà Ismail lọ́wọ́ yín o. Àmín. Ọlọ́run àti tóbi Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Àti àlùfáà àti gbogbo àwọn tó kù tọ́lọ́ ń bò yín Ọlọ́run jà ọgbà lọ́wọ́ yín. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Yìí tí ó mọ jọ́rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta jòkó Mubarak. Jòkó mo yàn dání. Inú Ramadan ni a wà yìí. Tába ti wá tìláwà lọ tìláwà bọ̀. A tìláwà débi pé la'allakum tattaquna. Ntọ́lọ̀ nítorí ẹgbẹ́ àwẹ̀ kalẹ̀. Mo sọ níjó ní sùúrù lérè pé gbogbo ntọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ń bẹ́ẹ̀ tí ó sọ̀dí tó fi pàṣẹ fún wa. Ńgbà tó fẹ́ ká kírun ó ní inna salata tanha anil fahsha'i wal munkar ntó torí ẹ̀ ní ká kírun náà nù ni. Ńgbà tó ní ká gbààwẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ àwẹ̀ ó parí ẹ̀ síbi pé la'allakum tattaqun. Nǹkan mi yọ wa wọn lọ́hùn ká ṣe é yọ wá sọ pé n ti ń bẹ lábẹ́ èmi nìkan ni mo mọ̀ asa an takrahu shay'an wa huwa khairun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́wọ́ sọ níbomi wípé nǹkan mi mo fẹ́ kẹ́ ẹ ṣe àmọ́ sábàbí tí mo fi ní kẹ́ ẹ ṣe èmi nìkan lè mímọ̀ mi ṣe tá àti sọ fún yín. N tó fẹ́ mú lábẹ́ àwẹ̀ òun la wí. N tó fẹ́ mú lábẹ́ ẹ̀rùn òun la wí. Ǹjẹ́ kò ti tó fún àlùmọ̀ nẹ́bì ká máa lo mọ́símù Ramadan yìí láti fi ṣe empowerment fún àlùmọ̀. Ńgbà tọ́lọ̀ ní agbáwẹ̀ ó ní ya ayyuhalladhina amanu. يا أيها الذين آمنوا Ó ní mo pé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo. كتب عليكم الصيام Ó ní mo pa yín láṣẹ kẹ́ gbààwẹ̀ ó lo kùtìbà tí ń jẹ́ ìkan nínú àwọn síyágù al-wujub tí wọ́n bá ti lò bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni. Ọlọ́run á lo amúrù láti pàṣẹ pé akíní sọ̀láàtà ọ̀dọ̀ ọ̀ràn yẹn nu. Ọlọ́run ń jọ mí á lo MAZDAR'L tí ọmọ náà bá amúrù. Ó ní wa idha laqitumul ladhina kafaru fadribu riqab fadribu riqaba ní wíńbẹ̀ ó wá gbé wá ní MAZDAR'L. Níjọ́ míì Ọlọ́run á lo sígá al-kitaba àbí kó lo sígá al-wujub kó inna Allaha awjaba alaykum kadha. Ńgbà tó wá fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ ó ní kutiba alaykumus siyam wọ́n ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín kama kutiba على الذين من قبلكم لعلكم تتقون. ṣe lọ́rọ̀ yẹn lérí àwọn ìjọ tí wọ́n ṣáájú yẹn náà gbààwẹ̀. Ntọ́lọ́ fi wí bẹ́ẹ̀ ni pé kẹ́ má bàa rí i pé ẹ ti ṣe pàápín iṣẹ́ tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí. Kẹ́ má bàa rí i pé àwẹ̀ tẹ́ fẹ́ gbà lọ́lọ́run fi ń mí lérí àga rẹ̀ tẹ́ ẹ̀ bá gba tọdún kan ó lè àfẹ́ tiẹ̀. Kẹ́ má bàa rí i pé Ramadan yín ó lọ́nà tí ń gbà bí iyì àbí bí àpọ́nlé fún Ọlọ́run. Kẹ́ lè mọ̀ pé yín kọ́ lẹ́kọ̀ọ́kọ́ gbààwẹ̀ kẹ́ lè mọ̀ pé yín kọ́ la kọ́kọ́ paláṣẹ rẹ̀. Àwọn kan gbà tí wọ́n ṣáájú yín àwọn kan àwẹ̀ ọ̀rọ̀ la ní wọ́n gbà àwọn kan ọ̀rọ̀ àwẹ̀ májẹ mámu la ní wọ́n gbà àwọn kan àwẹ̀ máwẹ̀ la ní wọ́n gbà. Ọlọ́run wá ṣàlàyé ẹ pé la'allakum tattaquna kẹ́ lè bá àpáyà Ọlọ́run. Níjọ́ tá a ti wá ń gbàwẹ̀ ń bẹnu yẹn níjòkó yìí tí ó sọ pé mo ti bẹ̀rẹ̀ Ramadan gẹ́gẹ́ bí ọmọ àfáà níjọ́ tí n ti ń bẹ lọ́mọdún 10 ẹlòmíràn níjọ́ tí n ti ń bẹ lọ́mọdún 7 ó ti wá gba ìwọ náà ti 30 years ó lè sọ pé mo ti gba Ramadan 20 years láyé ààrẹ tí ó sọ pé yìí ti ń gba Ramadan ó ti pé 25 years láyé la'allakum tattaquna mata tatahaqqaq. Ǹjẹ́ òní la'allakum tattaquna ẹ fẹ́ ṣiṣẹ́ àbí o sì ń wo pé a gbàwẹ̀ yìí tá a fi kú tó bá kọ̀ la ká kú la'allakum tattaquna wà wáyé
ǹjẹ́ la'allakum tattaquna tọ́lọ̀ wí ǹjọ́ ti ṣiṣẹ́ ibi tí máa sọ kalẹ̀ sí ni pé àwọn wo ni muttaquna ìwà ṣe rọ́pùtù ẹ̀ pẹ̀lú wípé àlìhùmà nẹ́bì yìí ǹjẹ́ tí Ramadan bá ń bọ̀ ǹjẹ́ ń tó kàn ní ká kó mílìkì jáde sọ́nà tá a fi ran àlìhùmà nẹ́bì lọ́wọ́ ni wípé Ramadan lọ́dọọdún ó yẹ ẹsẹ̀ kókó ntàlùmà nẹ́bì fẹ́ jẹ kọ́ ló kàn lọ́rọ̀ wọn kí náà fẹ́ jẹ́ lókù gbogbo ẹni tí máa ń wo programu yìí àwọn tẹ̀ bá ní lálásìkí àwọn tẹ̀ bá ní lólówó àwọn tẹ̀ bá ní lọ́lọ́lá bá a ti fẹ́ yọ àlìhùmà nẹ́bì kúrò nínú òṣì lọ́kàn nísìn òṣì ń ja ìsìlámù gidi kìí ṣe ntàlùmà yìí fẹ́ jẹ lókàn kí la fẹ́ jẹ́ ẹ jẹ́ ká mú oṣù Ramadan lóṣù kan yẹn ká mú lóṣù táwọn yẹn mọ̀ sọ pé alhamdulilayi Ramadan ọdún báyìí ni wọ́n wáṣẹ fún mi Ramadan ọdún báyìí ni wọ́n fèmí náà gòkè ẹ̀dá tẹ ẹran ní umura ń bẹ́ẹ̀ tí ń bẹ lọ́hùn nísìn tó bá dé yóò tún padà sínú bọ́sikọ́tà yẹn kí ló fẹ́ máa jẹ́ ntó bá lè wúmà nẹ́bì nísìn ni ọ̀nà wo la fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ táwọn náà ó dé èèyàn ọ̀nà wo la fẹ́ fi náà ń tà ní fún wọn kì í ṣe ń tó kàn lọ́rọ̀ àwọn àfáà ní ká máa fún wọn ní tí wọ́n máa jẹ kì í ṣe ń tó kàn lọ́rọ̀ wọn àpò ráìsì kan láàrin ọdún kan ẹ wá rí pé ẹ ti ṣe pàpín fàáfàá yẹn ṣé táwọn ẹ bá lọ kíyàwó rẹ ọmọ ta gàrí ni ẹ sàwọn náà dèèyàn ọ̀nà tí wọ́n fi rí táwọn náà dẹ̀ tí ó lè mọ̀ fún yẹn ká lo Ramadan fún lábẹ́ la'allakum tattaquna ìpáyà ọlọ́run náà ń bẹ́ẹ̀ bí kéèyàn lówó ọlọ́run ní alif lam mim. Alif lam mim zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. ọlọ́run kí àwọn ará fi mẹ́ta yẹn ṣáájú ó ní zalikal kitabu tíra tí wọ́n sọ̀kalẹ̀ nínú oṣù tá a wà yìí. Zalikal kitabu. tíra tó jẹ́ tíra mọ̀nà tá a fi rán Muhammadu. Zalikal kitabu la rayba fihi. ọlọ́run ní kò sí iyèméjì ń bi tíra náà. Hudan lil muttaqin. ọlọ́run ní ìmọ̀lẹ̀ al-Qur'anu jẹ́ ìmọ̀nà ló jẹ́ àmọ́ kì í ṣe mọ̀nà fún gbogbo ayé lil muttaqin fáwọn tí wọ́n bá gbọ́ lọ́n gbọ́ al-muttaquna la'allakum tattaquna ó wá ní àwọn wo ni muttaquna. Alladhina yu'minuna bil ghaibi. gbogbo àwọn tí wọ́n bá gbà pé Ọlọ́run ní sọ̀yàn déèyàn tí wọ́n gbà pé erékọ́lẹ̀ yẹn fi déèyàn láyé. Yu'minuna bil ghaibi. tí wọ́n gbà pé nǹkan kan ń bẹ ní kọ̀rọ̀ tó yàtọ̀ sí ntaari gbangba yìí. Yu'minuna bil ghaibi. tí wọ́n gbàgbọ́ pé kálukú ní kádàrá tó kọ wáyé tásìkò kádàrá yẹn ọba tó ìlérí Ọlọ́run nínú ayé rẹ̀ ò ní ṣẹ. Yu'minuna bil ghaibi. àwọn tí wọ́n gbà pé géèbù ń bẹ kọ̀kọ̀ kan ń bẹ lẹ́yìn gbangba. Wa yuqimuna as-salata. wọn kì í fi irun wọn ṣeré wọn máa kírun déédéé. Wa mimma razaqnahum yunfiqun. èyí tí mùsùlùmí mú tẹ́lẹ̀ méjì bẹ̀ la mú alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna salata wa mimma razaqnahum yunfiquna ńkọ́. ẹ sọ fún gbogbo àwọn tọ́lọ̀ ń bò lásìkí yìí gbogbo àwọn bilọ́ ní àánú Islam Ọlọ́run ò bẹ̀yìn láwẹ̀ Monday Thursday ń tẹ́ fi gbàwẹ̀ tí ń ti ń bẹ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bò lásìkí tó wà lọ́dọ̀ yín ẹ lè làwọn èèyàn kú òun bí òṣì Ọlọ́run ò bẹ̀yìn tàjúdù tẹ́ ṣe tẹ́ nílé dìde ńlẹ̀ mọ́ arsìkí tí ń lẹ́ fi ṣe tàjúdù tí ńgbà táwọn mùsùlùmí ń bẹ bẹ́ẹ̀ lójú ayé ànábì tó wó sì ń bẹ Ọlọ́run ti wá mọ̀ kí wọ́n lè má mú wá ní khuz min amwalihim sadaqatan. Khuz min amwalihim sadaqatan. Ọlọ́run ní ká ànábì ò gbowó lọ́wọ́ àwọn tí wọ́n lówó àwọn tí wọ́n kówó ìjọwó yìí pọ̀. Sadaqatan. ẹnìkan lẹ̀ yín olówó tó lè la gbogbo stéètì kan. ọ wá rí i pé ọ̀nà tó mọ̀ fi ṣiṣẹ́ Ọlọ́run lára wa ni pé tí Ramadan bá ti dé àpò ráìsì kan àpò gàrí kan. míìkì tó fún wa gan tí ó bá fẹ́ bàláfíà ara rẹ̀ jẹ́ táfà bá mu míìkì junu Ramadan yìí yóò tọ́jú jẹ̀díjẹ̀dí táwọn bá lọ. Khuz min amwalihim sadaqatan. amali wuma nẹ́bi náà ojú àwọn àfọ̀ tí ìyàdò ní tóró kan bá débi ní sí pé àfọ̀ àti ń ṣe wá sí kílẹ̀ fẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ umura ná fún tí ń bẹ lára umura ṣé wọn kó o de ní umura náà ìbádà sí ni àmọ́ ná fún rẹ̀ ná fún kọ́ọ̀sì yóò máa lérí èmi àti ìyàwó mi nìkan ni wọ́n jọ mọ̀ kíkẹ́ káàbọ̀ tí n bá sì ti lọ tí n bá ti dé kò sóore kankan bẹ̀ mọ́ ẹ ṣe gbanti ná fún rẹ̀ ó jẹ́ ná fún múta á dí ẹ bá wa wáṣẹ́ fáwọn èèyàn mẹ́rin márùn-ún bí tí wọ́n bá ríṣẹ́ láàrin oṣù mẹ́fà wọ́n máa rí èèyàn mẹ́ta méjì ní umura Ọlọ́run wá ní ká nẹ́bí ògbówó lọ́wọ́ àwọn mùmínì sadaqatan. Sadaqatan. ó fi yọ sàká ó fáwọn tí ò ní kí gbogbo wọn tiẹ̀ bálánsì díẹ̀ láwùjọ. Tutahiru. owó yẹn ló fi máa fọwọ́ mọ́ kò sẹ́dá tí ó kówó jọ táwa tírèsì owó yẹn tí gbogbo wa mọ́ látòkè délẹ̀. Tutahiru. ibi tó bá kù sí tó fẹ́ dọ̀tí díẹ̀díẹ̀ èyí ò ní ọ fọ ọmọ. Tutahiru. Wọ́n tún zẹ̀ kí.
bìhá. وتزكيهم بها òun náà ló fi fọ ẹ̀mí wọn mọ́ ló fi fọ àrísìkí ẹ̀ mọ́ ogbon tí ọ̀dà tó wà ń bẹ̀ ó ti bá wọn fọ́ mọ́. إن صلاة وصل وصل عليهم ọlọ́run ní tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ìwọ Muhammad sọ́ọ̀lì alayhim. kì í ṣe pé wọ́n ṣe tó wá kírun fún wọn kírun kọ́ o wọ́n sọ́ọ̀lì alayhim wá ṣàdúrà pé iná ò ní tanwó wọn. torí sọ̀láàtù tó gbé wá ń bẹ̀ òun nínú Qur'an òun là fáwọn Al-Hariri wílẹ̀ kan. tó o bá ti máa asraru lugha tó o mọ dàkọ́ ikú rẹ̀ tó o mọ fùnúnù rẹ̀ kò síbò tí ní ṣiṣẹ́ ọlọ́run tú. ó ní wọ́n sọ́ọ̀lì alayhim wá ṣàdúrà tọrọ àforíjì fún wọn. torí ó ní sọ̀látù ń bomi inú Al-Qur'an sọ̀látù ni wọ́n gbé wá kìí ṣe irun ní sọ ń sọ̀rọ̀ wọn lọ sọ̀látù inú Al-Qur'an mọ́sálásí ni wọ́n wí. ó ní la taqrabu sọ̀látà wa antum sukara má dé mọ́sálásí lásìkò tó bá mọ títò ohun rírà wọ́n yẹ sọ pé la taqrabu sọ̀látà má súnmọ́rùn wọ́n yẹ súnmọ́rùn wọn mọ kírun ni. وصل عليهم yóò lọ sọ̀látù nínú Al-Qur'an níbòmí àdínú ní wí. ó ní yá Shuaibu asolatuka tahamuruka anna tiruka ma yabudu abahuna aw naf'ala fi amwalina ma nasha nti wimbe ni pé asolatuka tahamuruka adinuka ya amuruka shesin tó gbede lóní kó máa pa wá láṣẹ nto wí níjọ́ mi wá lọ salatu nínú Al-Qur'an salatul jinasa ni wí ìrun tí ó gbọ́dọ̀ ní ìkámà tí ó gbọ́dọ̀ ní rùkú tí ó gbọ́dọ̀ ní sùjúdù ó ní ya Rasulullah Ọlọ́run bá Nábì sọ̀rọ̀ ó ní la tusalli ala ahadin mata minhum abada wala takum ala qaburihi salatul jinasa ni wí tí wọ́n bá ti gbókù kú onle yóò máa jẹ́ janasa tí wọ́n bá ti gbé sílẹ̀ yóò máa jẹ́ jinasa kesro ní ọgbà yóò lọ salatu níbò mi ọ̀tọ̀ ni tin wí ńbẹ̀ yóò máa sọ̀rọ̀ àforíjì ni ó ní walladhi yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum minaz zulumati ilan nur وكان المؤمنين رحيما. ibi tí máa parí ọ̀rọ̀ yìí sí ni pé ká mú Ramadan mùsùlùmí ayé kí ni wọn náà fẹ́ fi contribute ntọ́ bá ní ẹ̀yà lásìkò ẹ̀yìn olówó a ti gbé wá sínú rédíò ti sú wa bá a ti ń bọ̀ pẹ̀lú àfọwọ́ àníṣe tí wọ́n ní ẹ̀ń tó ṣonígbọ̀wọ́ ẹ̀ pa kílẹ̀ ṣonígbọ̀wọ́ rẹ̀ ẹ má ṣonígbọ̀wọ́ wá sí là ń ṣe yìí ẹ ṣonígbọ̀wọ́ bá ọmọ mùsùlùmí ó ti dé yẹn ẹ wá ṣe fáwọn èèyàn káwọn èèyàn dìde ẹ nàró àwọn èèyàn ẹ fà àyàn sókè ẹ jẹ́ káwọn èèyàn máa proud báwọn ọmọ mùsùlùmí ṣe máa yorùkọ mùsùlùmí kó nu orúkọ wọn ẹ jẹ́ kí kìrìsìtẹ́nì ó máa háàdì orúkọ mùsùlùmí táwọn ọmọ mùsùlùmí bá wáṣẹ lọ nísìn ẹ rí i pé wọ́n yé dárúkọ kúbúrà mọ́ torí wọ́n pé wọn ò ní gba mùsùlùmí wọ́n wà ní kí ló ń jẹ́ yóò ní bọ́sẹ̀ yóò lọ ṣàfidafit kí ló ń jẹ́ yóò ní níkẹ́ toró ti mọ̀ pé àwọn mùsùlùmí ẹ fà àyàn sókè ẹ̀yin náà máa lo Ramadanu yìí ní afẹ́níw láti fa àwọn mùsùlùmí sókè láyé ẹ má jẹ́ kí wàmí má rọ̀sákínà yunfikuna kójọ́rọ̀ gàrí nìkan rọ̀sákínà yunfikuna kójọ́rọ̀ kókó àtàkàrà rọ̀sákínà yunfikuna kójọ́rọ̀ kọ́stáàdì nìkan rọ̀sákínà yunfikuna àti gbàṣọ pàmẹ́wàá tẹ̀ fìràn sọ̀dún aṣọ yẹn padà gbó kí láàmú jẹ káwá bá ti nàró àwọn mùsùlùmí láti lo Ramadan lábẹ́ pé mú tẹ̀kúnà àwọn tí wọ́n náwó ń bẹ́ẹ̀ subhana rabbika. àṣẹ ikú ádámọ̀ ní bàbá táwọn lè gbàgbé níbi mímọ́ wọn tọ́lọ́wọ́n bó wọ́n tó sì fi ń kọ́ wa óyá. àṣẹ ikú ádámọ̀ ní bàbá táwọn lè gbàgbé. ó wọ̀lú o. níbi mímọ́ wọn tọ́lọ́wọ́n bó wọ́n tó sì fi ń kọ́ wa. láwọn àna mọ́kàtà lè lè bá dájú kébìlà tó. akọ́fà iná kákébìlà tó lè rí wá ní. akọ́fà iná kákébìlà tó lè rí wá ní. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Àbàbà Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. ẹ jáde wá wò mí Adéwọ̀lú ló kọ mí. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí ẹ jáde wá wò mí. Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Abdulazeez Adewolu ní jẹ́ ọmọ bàbá lágége. Adéwọ̀lú kò ní tẹ́ Adéwọ̀lú kò ní tí Adéwọ̀lú kò ní ṣòfò Adéwọ̀lú kò ní kó. Adéwọ̀lú
Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tì, Adéwọlú kò ní ṣòfò. Adéwọlú kò ní kú. Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tì, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tì, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú.